Wípé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní orúkọ tó mi padà ọmọbìnrin owó Ayekooto náà ni èmi ń jẹ́. Bó tẹ́ bá kọ́ rẹ̀ tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní abẹ́kẹ́ lọ́wọ́ subscribe sórí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kí lọ́wọ́ àti ẹ̀rọ sábẹ́ kí lè jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọ̀kan. Má gbàgbé láti share, láti like, láti fi comment yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ohun tá a tún mú wá fún yín ẹ̀rí pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tọ̀ wọ́n tọ̀ lórí Ayekooto òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told. Lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní. Mo ń bọ̀. Kò sẹ́ni tó mọ ànábì Muhammad nínú gbogbo àwọn tó kọ àdìsí pátápátá. Ẹni téèyàn ò mọ̀ téèyàn ò rí rí ǹjọ́ rọrùn láti kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ káwádé tó kọ́ ọ́ lẹ̀ òdodo. A rí nǹkan nu tíra tiẹ̀ náà màá ma kà á ní ìsìnjáde mo rí bí o mo rí nu tíra yìí lóòótọ́ o fi sabilillah jàre màá ní mo rí o wàláhì tàláhì mo rí mbẹ̀ dáadáa mo rí kódà nǹkan táwọn yìí yóò tún tọ́ka mo tún rí nínú tíra yìí tí ò lè dá lóòótọ́ tó bá yẹ kéèyàn bá lè téèyàn rí ó yẹ kéèyàn lè sọ bẹ́ẹ̀ kò lè dá lóòótọ́ èmi yẹn ṣàbòsí wàláhì kò dáa kò dáa mo rí àwọn kíni kan bẹ́ẹ̀ kò dá lóòótọ́ wàláhì tàláhì kò dáa ṣùgbọ́n wọ́n ní sẹ́wọ́n ìjàlẹ̀ kọ́ tíra yìí àwọn pẹ́ẹ́nà kọ́ sẹ́wọ́n ìjàlẹ̀ kọ́ sí àwọn kó láyé àwọn pẹ́ẹ́nà wọn kọ́ èmi náà rí àwọn kan tí ò dá lóòótọ́ yìí mo rí o fi sabilillah mo rí irọ́ ò dáa torí gbogbo náà ń dà fún yìí ká gbà pé a ṣe ìsáàbù rẹ o ní ọ̀dọ̀ Ọlọ́run but kí ló burú mi kéèyàn rí nǹkan kọ́lẹ̀ tó kí n tó ń rí nìyí àwọn tẹ́mi rí ní ìsìnbáyìí sìn mo ti bá àwọn èèyàn kan sọ pé eléyìí nínú tíra yìí gangan àwọn ibi yóò tẹ̀ tí mo ń débẹ̀ èmi gangan sì ti rí. Ẹni tó jẹ́ scholar nínú Islam ó máa ṣe o wọ́n ti jẹ́ kí ẹ̀sìn especially Muslim wọ́n ti jẹ́ ká go deep wípé gbogbo ohun tó wà nínú Quran pátápátá ló jẹ́ òótọ́ àti òdodo reason wípé èdè tí wọ́n fi kọ́ àmọ́ ńgbà tí àwọn kan ń ṣe ìwádìí tí àwọn náà kọ́ nípa èdè yìí dáadáa ṣe rí àwọn tí wọ́n kọ́ nípa èdè Arabu yìí tí wọ́n mọ̀ tí wọ́n kọ́ wa ní kéwú wọn à fẹ́ tàbùkù ẹ̀sìn ọ̀hún rárá wọn à sì fẹ́ kú ń díẹ̀ nítorí tí wọ́n rí jẹ́ ń bẹ̀ kò jẹ́ kí wọ́n lè sọ òótọ́ àti òdodo nígbà náà fún wa wọ́n jẹ́ ká go deep wọ́n jẹ́ ká fall in love pẹ̀lú that religion pé ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run fẹ́ gbà náà iye tiwa náà dẹ̀ sí gbà náà àròpé lóòótọ́ ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run fẹ́ gbà ni kódà a tún máa ń bá àwọn kìrìsìtẹ́nì jàǹgbà náà àmọ́ nígbà tí àwọn kan wá tí a wá jókòó téèyàn think out of the box pẹ̀lú àwọn ìrírí àti àwọn ìwádìí téèyàn ń ṣe ẹ wá rí wípé kùdẹ̀kùdẹ̀ wà nínú ẹ̀sìn ọ̀hún Ọlọ́run bá lọ́mọ ẹni tó ń sin ohun ẹgbọ́n tí afa Habib tí wọ́n sọ pé àwọn rí kódà tí àwọn èèyàn wọn yóò tí ì rí àwọn kan kéwú láti mọ tó wà nínú Quran ni nítorí pé bí ènìyàn bá ń wá ẹni tí ó jẹ bàbá ẹ̀ lówó lọ tí onítọ̀hún ò bá ṣọ́ra yóò padà wá pàdé ẹni tí bàbá tiẹ̀ gangan jẹ lówó oní tó ń ṣẹlẹ̀ sí Islam lọ́wọ́lọ́wọ́ sí ẹ kóra yín jọ àwọn kan akadib àwọn kan akadìgbò àwọn kan akadìran ẹ ń tú àṣírí tó wà nínú Báíbù ẹ ń tú àwọn bẹ́ẹ̀ ṣe ń tú tó ẹ ò rí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ ò rí wọ̀ àmọ́ tẹ̀ka sọ̀rọ̀ ni pé ẹlẹ́bọ ni wọ́n àwọn ọmọ wọn náà wà lọ kéwú àwọn tẹ́ fẹ́ agídí gbà irú àwa báyìí wọ́n tún wá kéwú wọ́n wá lọ ké wọ́n ké débi pé wọ́n tún wá ké ju ẹ̀yin gan lọ wọ́n máa ju yín lọ gbogbo tó yẹ kéèyàn ké nínú ké pátá ni wọ́n ké àwọn àǹtó àṣírí tó wà ń bẹ́ẹ̀ ta afa kan wá jáde ó ní mo rí o
mo rí o ń táwọn ọmọ yìí gan tí rí mi gan ti rí ẹ tí rí kankan mẹ́wàá ń bẹ tẹ́ ẹ tí rí mẹ́wàá ń bẹ tẹ́ ẹ tí rí nínú ẹ̀sìn Islam kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí Islam ò ní padà fọ́nlẹ̀ Yorùbá àwọn èèyàn ọ̀pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti mọ òtítọ́ wípé Ọlọ́run ọba ọkọ ló dá ẹ̀sìn àtọwọ́dá wa ọmọ ẹ̀dá Ádámà òun lẹ̀sìn láti lè minimize wa láti lè cage wa on a certain spot. ẹ̀sìn tábìrú wa lójú òun lẹ̀ mọ̀ nínú Ìsìlámù wọ́n da gbogbo sísítẹ̀mù wa rú gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ Adéwùmí. nínú Islam lónìí wọ́n da gbogbo sísítẹ̀mù àwọn ọmọ Yorùbá rú à ń jẹ́ àwọn orúkọ tó dáa Adéníyì Ọláwálé Ṣàngógbèmí Ọ̀yágbèmí Ọ̀ṣúnkẹ́mi Adéníkẹ́ Àkànmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń jórúkọ Yorùbá Adéwálé Ọlámípọ̀sí Ọláfimíhàn àwọn orúkọ tó jẹ́ orúkọ tó jẹ́ pé ó dùn mú yangàn tó jẹ́ orúkọ Yorùbá. But because we are slavery of religion wọ́n dá gbogbo system yẹn rú wọ́n fẹ́ ká gbàgbé orúkọ wa wọ́n fẹ́ ká gbàgbé ìran wa wọ́n fẹ́ ká gbàgbé ibi tá a ti ń bọ̀ wọ́n fẹ́ ká gbàgbé ká fẹ́ kí gbogbo legacy àwọn bàbá wa tí wọ́n ti jẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ hero Yorùbá wọ́n fẹ́ kí legacy wọn parẹ́ àwọn á fún wa ní orúkọ tiwọn wọ́n ń jẹ́ Abdullahi Abdulgafar Abdulsemiu Abdulmalik Abdulmuktun Mukutusan aṣáǹjẹ́ bẹ́ẹ̀ lọ lórúkọ tá a gẹ́gẹ́ tá a lè sọ pé ìtumọ̀ ẹ̀ ni àwọn afáàtì wọn sọ fún wa pé nàìjíríà orúkọ Ọlọ́run ọba nàìjíríà ní mọ̀bálà orúkọ mùsùlùmí there is nothing like an Islamic name kò sí ní tó ń jẹ́ orúkọ mùsùlùmí kí àáfàá kan àáfàá mútútù sọ àáfàá kan àáfàá ọ̀hún tí wọ́n bá bí dá tó kéwú tó mọ̀túmọ̀ kéwú tó kéwú dáadáa kí àáfàá ọ̀hún tó bá jẹ́ pé lóòótọ́ ni tá àáfàá ọ̀hún ké bá dá lójú o kí àáfàá kó challenge mi lórí fídíò tí mo ṣe pé mo parọ́ ni pé orúkọ mùsùlùmí wà máa sọ fáwọn pé ẹ̀gbọ́n kí àfọ̀hún wa búra pé látẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ tá a bá wá fà tán tó bá wá rí bẹ́ẹ̀ yóò fi Islam sílẹ̀ kó búra nígbà kó wá pétọ̀ ohun tí mo fẹ́ sọ pé orúkọ yìí o tí mo bá sọ tí má mẹ́rin wá kó fi Islam sílẹ̀ there is nothing like an Islamic name èmi ti ṣe research tèmi débẹ̀ ni kí lè ṣe lọ́dọ̀ tèmi nìkan pẹ̀lú àwọn scholar in Islam tó ń bẹ nílùú yìí tó jọ ọmọ ìlú yìí tí wọ́n jẹ́ pé àwọn gẹ́gẹ́ ni wọ́n ní ẹ̀sìn àdẹ̀bá orúkọ wa jẹ́ àdẹ̀bá gbèsè ayé ara wa jẹ́ torí pé a fẹ́ ṣẹ̀sìn àdẹ̀dá ìran ọmọ Yorùbá a sì dá ìgbésí ayé ara wa rú pẹ̀lú orúkọ tá à ń fún àwọn ọmọ wa tá à mọ̀ túmọ̀ ẹ̀ tó yẹ pé orúkọ mi kọ́kọ́rọ́ orúkọ mi àgádágodo orúkọ mi àgà tí wọ́n fi ń kanlé orúkọ mi kíì bàdẹ bá wọn pè nígbà tó yẹ pé nǹkan bá sọ fún wa pé túmọ̀ ẹ̀jẹ̀ náà ní ó ṣàwá pé tóun táwa fi ń pè èdè ó ń kọ́ làwọn arábù yẹn fi ń pè ní a lè jọ wọn Yorùbá ní ají ṣe bí Ọ̀yọ́ láàrin ọjọ́ ò kì í ṣe bí ẹnì kọ̀ọ̀kan bọ̀ náà kí ló dé sí àwa ń ṣe bí ẹrú ọmọ ẹrú. Adélájà Adébọ̀wálé Ọmọbọ̀wálé Bùkọ́lá ó kọ tá à ń jẹ́ nù wọ́n dẹ̀ dé wọ́n ní ká máa jó kọ Muslim wọ́n ní kí ló kọ Muslim tí wọ́n mọ̀ jẹ́ wọ́n ní kí wọ́n mọ̀ jẹ́ Muftau ilé rẹ̀ wá dùn yóò ní Muftau lánàá ẹ̀hún ẹni tẹ́lẹ̀ rò pé ìwọ ń kọ́ ìwọ tó jóbìnrin kí ló kọ rẹ àǹtí Ajára lèmi o Ajára ìgbà tí mo wá darí Saudi Arabia dé mo lo ọdún 9 láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá àbájọ fèsì ara wa ìwé ni wọn bistikilal bebas ìlà sáràtì mi náà yàtọ̀lẹ̀ fi kọ́nù wà má ti kò bẹ́ẹ̀ náà yìí mọ̀lẹ̀ jálá fi kọ́ ìdẹ̀mílẹ̀ mọ́sàm. lèkúlè má yẹ ìsàláwá di láàrú fakúlì fi ìtumọ̀ di tẹ̀síkiri àyẹ̀tẹ̀fà kàrú sàtíyàtọ̀ alikali kọ́ọ̀nù wálé lẹ́ẹ̀lẹ̀ sí àrájàlè mí náà sàbí Yorùbá wà dàrásì fi kọ́ bá ní Yorùbá wà nà sítù mí sòrò bí Yorùbá pátábárakàlà ásà ní Yorùbá. àǹtí Ajára sọ ọmọ tí mo kọ rẹ olóhùn ọmọ òkúta lọ ń jẹ. ẹ̀yin náà wò àwọn tí wọ́n jáde láti lọ ṣèwádìí ẹ̀sìn
ìwọ tó ń pèrè ní Hajara, Sister Hajara, Aunty Hajara, wọn náà gbọ́. Wọ́n sì sọ fún ọ pé ọ̀tọ̀ ni Hajara yẹn jẹ́, àmọ́ òkúta, stone. Tọ́lá àwọn wá ní pé wọ́n ní stone tó ń bẹ ní Kaaba ni, ẹ ti ya wèrè. Wọ́n wá sọ wọ́n ní stone tó ń bẹ ní Kaaba oní ń jẹ́ Hajara, ìwọ tó ń jẹ́ Hajara òkúta. Ta ló lè sọ mẹ́lòkúta ńlẹ̀ Yorùbá? Ta ló lè sọ ọmọ tán bá bí lòkúta ńlẹ̀ Yorùbá? Ìwọ tó ń jẹ́ Hajara tó ti gbọ́ báyìí pé òkúta ni ọ́. Òkúta ni ìwọ tó ń jẹ́ Hajara. Ṣé ìwọ náà ti rí báyìí pé òkúta lásán lásán? Mọ́dẹ̀rọ̀ pé Yorùbá sọ pé òkúta tí mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ lọ́wọ́ padà wá digunlé ni wọ́n ń sọ. Irọ́ o lè digunlé kankan o. Òkúta lásán, òkúta ó ní ìwọ tó ń jẹ́ Hajara o. wọ́n sì ní ká máa jẹ́ bẹ́ẹ̀. Ìwọ kọ́ ó ní mufutawu lòún jẹ́. Kí ni túmọ̀ mufutawu lédè lábá nígbà tí ó mọ̀ ọ́? Kọ́kọ́rọ́ tàbí sílẹ̀kùn inú rẹ̀ sì ń dún. Mufu, Olúwa Ọlọ́run alágbára o. Muftau, mo sì ní ẹnìkan tó ń jẹ́ Mufu o. Mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń jẹ́ Muftau gan o. Mo ní wọn o. Kọ́kọ́rọ́ ta fi ń sílẹ̀kùn ni wọ́n tó ń jẹ́ Mufu. Muftau, wọ́n dẹ̀ tún wá pé Abdul Muftau, ọ̀kan ní Muftau. Kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sílẹ̀kùn. Inú ààrẹ dùn pé kọ́kọ́rọ́ ni ẹ́. Ìyá, mo ní ẹnìkan tó ń jẹ́ Mufu tí yẹ pé bí mo ṣe rántí orúkọ wọn sì mọ̀ pé dáàdì mi Mufu ni wọ́n ń jẹ́ o. Mufu lórúkọ wọn o. Kai, kọ́kọ́rọ́. Wọ́n dẹ̀ ti dàgbà. Wọ́n á dẹ̀ mọ̀ pé kọ́kọ́rọ́ làwọn ń jẹ́ títí tán fi dàgbà débi tán dàgbà dé o. Wọ́n á mọ̀ pé kọ́kọ́rọ́ làwọn ń jẹ́. Pé Muftau kọ́kọ́rọ́, wọ́n á mọ̀ pé kọ́kọ́rọ́ ni. Wọ́n dẹ̀ ti dàgbà gan. Lọ aṣàánú fún wa. Wọ́n tó ń jẹ́ Mufu so tó ti bá wà pé kọ́kọ́rọ́ tí wọ́n kọ́kọ́rọ́ tá a fi kọ́kọ́rọ́ báyìí olórúkọ ẹ̀. So àwọn Fúlàní ti wọ ọ̀dọ̀ wa, wọ́n change gbogbo, wọ́n rí pé a ní nǹkan tó dáa nínú ẹ̀sìn, wọ́n gbà lọ́wọ́ wa, wọ́n ní ká máa jó ọkọ̀ mùsùlùmù. Sọ́kọ̀ mùsùlùmù náà tẹ́jẹ̀ nínú náà lẹ́ ń jẹ́ òsílà inú tẹ́jẹ̀ dò àti òsílà yóò wá fẹ́ yín àgà táwọn nẹ́pà fi ń go àgàsọ. Ìwọ tó ń jẹ́ wòsílà, àǹtí wòsílà tó ti gbọ́ tiẹ̀ náà, àgà tí àwọn nẹ́pà tí wọ́n fi máa ń gun nǹkan ládàá òní tí wọ́n ń pè ní wòsílà. Àwọn ọmọ Yorùbá àdẹ̀gbé orúkọ tó dáa àdẹ̀gbé kalẹ̀, àdẹ̀gbé orúkọ tọ́lọ́run bá sọ fún wa, tọ́lọ́run bá tọ́lọ́dùmarè dì fún wa, àdẹ̀gbé orúkọ yẹn àgbélẹ̀. Àwọn amú orúkọ tí kìí ṣe tiwa torí pé a fẹ́ ṣẹ̀sìn wọn, àwa yàn láàyò. Wọ́n náà wá wò ládàá tí wọ́n fi ládàá táwọn nẹ́pà fi ń gun nǹkan. Ọmọ ṣe o. Àdẹ̀jẹ̀ kí ẹ̀sìn, wọ́n dẹ̀ fi ẹ̀sìn gba iyì àti ẹ̀yẹ àti ọlá àti ìtọ́lọ́run fún ìran Yorùbá. Wọ́n dẹ̀ fi ẹ̀sìn gbà kúrò lọ́wọ́ wa. Wọ́n fi ẹ̀sìn wọ́n fi gbà kúrò lọ́wọ́ wa. Àtúnṣe ṣì wà o. Ìyẹn tá a bá máa ń tà ń ṣe lóòótọ́ àtúnṣe wà fún yín. Ìwọ ńkọ́ ará Èkó mistura rúlà tá a fi ń wá fún ẹ là èlò ń jẹ. Ṣé o ti rí báyìí? Ìwọ tí o ń jẹ́ mistura, àwọn yẹn dẹ̀ máa ń jẹ́ orúkọ yìí o. Sister mistura náà tí wọ́n sọ pé náà mistura náà rúlà tí a fi máa ń wọn nǹkan, rúlà ni o. Ìwọ tó ń jẹ́ mistura, rúlà lásán téèyàn fi ń wọn rúlà. Ìran Yorùbá à ń láti jí, à ń láti ṣe kí ni o, à ń láti jí, because tá a bá kọ̀ tá a padà sí inú ibi tí wọ́n ti bí wa, tá a padà sí inú orúkọ táwọn babańlá wa sọ wá, tá a nítorí ẹ̀sìn láti máa sọ àwọn ọmọ wa ní orúkọ tí wọn ò mọ ìtumọ̀ ẹ̀, lórúkọ tó jẹ́ pé tí wọ́n bá ń pè wọ́n yóò máa padà jẹ́ negative effect sínú ayé wọn ni. À ń láti jọ ronú àwa òbí.
àwọn òbí tá a lè sọ orúkọ Yorùbá láwọn ọmọ wa mọ́ tó jẹ́ pé orúkọ English tàbí orúkọ ẹ̀sìn alimukutun alimuzudun gbogbo ẹ lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé àti sọ orúkọ Yorùbá Ọlákúnlé Ọláwálé àti sọ orúkọ Yorùbá di ọ̀ràn fún wa nítorí ẹ̀sìn. Ẹ ti já wèrè o, èmi náà ń bẹnu yín o. Ṣùgbọ́n Bíbélì sọ pé ìwọ yóò mọ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Àlùkùránì kan sọ pé ó ní ẹ wá ìmọ̀, kódà bó jẹ́ China tí wọ́n ti ń jẹ ìgbín tí wọ́n ti ń jẹ aláǹgbá, ẹ lọ wá àmọ̀ débẹ̀. Bẹ́ẹ̀ Àlùkùránì sọ pé ẹ má ṣe wá ìmọ̀ ó wà ní Kùránì náà o, ẹ má tún ṣe wá ìmọ̀, orí tẹ bá tún ti wá ìmọ̀ ẹ ti takò Ọlọ́run yín ni. Àwọn kankan wà nínú Àlùkùránì tó yẹ pé nígbà tá a bẹ̀rẹ̀ sí ní tí translation ẹ̀ bẹ̀rẹ̀ sí ní yéèyàn àwọn kan wà tó yẹ pé kò rọgbọ kò rọrùn. Mistura ṣé o ti gbórúkọ ẹ báyìí wọ́n tó ń jẹ́ mistura pé rúlà tí wọ́n máa fi ń wọ̀n nǹkan ò ní ọ. So gbogbo kìíní about 200 and something ní ó kọ tí mo condemn nínú Islam. Aṣọ dà ń bẹ̀, aṣọ wíwọ̀ dà ń bẹ̀, bá mú mi. Hashma ló wà fóbìnrin. Akramakumullah. Ní Islam dẹ̀ ń fẹ́ kóbìnrin ni. Akramakumullah. Kì í ṣaṣọ gàgà rẹ̀. Tá à ń dàbora, tá à ń gbé wọ̀, tá à ń ṣe kí aṣọ yẹn kọ́. Alhashma kò ní tìjú. Torí èèyàn lè daṣọ bolẹ̀ kó wọ aṣọ gàgàrà tí ò ní tìjú. Kó jẹ́ kó bora ni, kò bo làákàyè. Kò bo ìmánì ẹ̀, kò bo ẹ̀kọ́ ẹ̀. Ọ̀rọ̀ hijabu kíní kan. Mo sọ̀rọ̀ hijab. Àwọn èèyàn kan dá wọ́n ṣe wọ́n kó bò mí tí wọ́n ń ṣe kíní kan. Hijab tó bá fẹ́ mú ṣẹ̀ríà wá wà á lọ tú alukur'an. Akramakumullah. Bá alukur'an bá ṣe lò ó ní kó lò. Tá alukur'an ò bá lò bẹ́ẹ̀ ìrọ́ ló kù, àfikún nìyẹn. Ọ̀nà méje l'alukur'an ti lo hijab, ọ̀nà méjèèje kò sáṣọ mbẹ̀. Allahu Akbar. Kò sí aṣọ wíwọ̀ yìí níbẹ̀. bainahuma hijabun wa lal a'rafi rijalun ya'rifuna kullan bisimahum. Ọkùnrin lọ̀rọ̀ tó tiẹ̀ ń sọ mbẹ̀ kò sọ̀rọ̀ obìnrin rárá. bainahuma hijabun gàgá ó wà láàrin àwọn méjèèjì. wa lal a'rafi rijalun ya'rifuna kullan bisimahum. bá ń lọ mí àyà mi tún wá. wa iza qara'ta al-Qur'an جعلنا بينك وبين الذين لا يؤمنون. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. láàrin àwọn kèfèrí tí ó gbọ́ Ọlọ́run gbọ́ pẹ̀lú ẹni tó ń ka alukurani òun nìyẹn hijaban mastura. kò ọ̀rọ̀ aṣọ wíwọ̀ kọ́. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. aṣọ tó wọ̀ kọ́ Allahu Akbar. ó wà ní ẹ̀yìn cotton fatakazat min dunihim hijaban ó ta wẹ̀rẹ̀ bórẹ̀. Akramakumullah. aṣọ dà ń bẹ̀, aṣọ wíwọ̀ dà ń bẹ̀, bá mú mi. Ṣé rí, mo sọ ṣáájú wípé tí a bá ń tú ẹ̀sìn ẹlẹ́sìn, àwọn tí wọ́n á tú ti wá náà ní sáláì máa tú. Ṣé ẹ rántí ọ̀rọ̀ hijab nínú ẹ̀sìn Islam? Ọ̀rọ̀ yìí dá wàhálà sílẹ̀ gan-an ní skul kan tí ó wà ní Kọ́lá Balógun l'Óṣogbo. Mo rántí nígbà náà. Nígbà tí àwọn ọmọ mùsùlùmí bá ń lo hijab, àwọn Christian àwọn náà ń lo ṣé vein àwọn náà máa ń lo àwọn náà lọ lò. Àwọn oníṣẹ̀ṣe náà wá bẹ̀rẹ̀ sí ní gbégun tí wọ́n rọ̀ ẹ̀ ń dá wà lálẹ́ kalẹ̀ yọ̀dà pé àti ìlú kan ní àti ìṣù kan náà ní wò. Ṣé rí Islam ẹ fẹ́ force or train or religion yín lérí àwọn ènìyàn ní tí ó dẹ̀ sí nínú Al-Qur'an, tí ó dẹ̀ sí nínú hadith. Àwa máa ṣe mí láàánú nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọ̀ bá ṣèwádìí dáadáa. Hijab kì í ṣe ara ẹ̀sìn Islam. Hijab kò kí ṣe ara kíni o, kò kí ṣe ara ẹ̀sìn. Inú Islam ni wọ́n ti mú hijab. Wọ́n kàn gbé wọ̀ ni. Ìtàn tí ó bí hijab, òun náà ni ìtàn
ànábì àti àwọn sàábé kan tí yóò rí ìyàwó ànábì ìyàwó ànábì ló fáyìn bẹ́ẹ̀ ni dáṣọ bo lójú ibi tí ìjábù ànábì ò tètè gbọ́. Àmọ́ nígbà tí àṣàbẹ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní nínú àwọn ìwádìí tó bẹ̀rẹ̀ sí ní tó yẹ pé at least tó bá ti rí ìyàwó ànábì ló máa admire ẹ̀ wá ṣó fẹ́ gbà ìyàwó mi lọ́wọ́ ni níbi tí ìjábù ti bẹ̀rẹ̀ nù. Kì í dẹ̀ ṣe ìjábù ká wọ aṣọ ni wọ́n ń lò nígbà náà. Ẹni tí wọ́n lò nígbà náà pé ẹ̀ẹ́dì lè rí ìyàwó ànábì mọ́ ni tẹ́ bá wọlé àtẹ̀kọ́tìn ni wọ́n máa fi tàyà ga àti ibẹ̀ ni ó ti bá yín sọ̀rọ̀. Kódà tó bá fẹ́ sọ̀rọ̀ gan ànábì ò lọ bá nu lé ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàmì lọ bẹ́ẹ̀. Àwọn kan náà sọ fún wa pé wọ́n á lo ìjábù yìí fún àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí. Wọ́n lò ó fún àwọn tí wọn ò kí ṣe mùsùlùmí tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ láti lè identify ìyàtọ̀ láàárín wọn àti àwọn tó ń bá wọn ṣiṣẹ́ nígbà náà. Àwọn kan náà tún sọ bẹ́ẹ̀ fún wa ń bì tí wọ́n jọmọ̀ lù yìí pé àwọn lò ó fún àwọn ọmọ ọ̀dọ̀ tó ń bá wọn ṣiṣẹ́ láti lè má jẹ́ kí àwọn ọkọ àwọn lè kí wọ́n lè attract ọkọ àwọn làwọn ṣe máa ń lo hijab fún àwọn ọmọ ọ̀dọ̀ nígbà náà. Wọ́n àdẹ kí ló dà á bolẹ̀ normal one tí wọ́n kàn lò ó ní tó máa cover orí wọn lásán ni. But now àwa gbé sínú ẹ̀sìn Islam anẹ́sìn lónìí. Àwa rẹ̀ ni tó wọ kọ̀ǹdúrà nínú skul kan nílọrin tó jẹ́ Christian ẹ wá bọ́ kọ̀ǹdúrà yẹn lọ́rùn ẹ̀ nítorí pé ó wọ aṣọ Islam. Aṣọ Islam kọ́ ni tí wọ́n ní kọ̀ǹdúrà Arabic cloth ni. Báwa náà ṣe ní aṣọ Yorùbá táwa náà ń wọ̀ tá a ní agbádá tá a ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní ń bì yìí 20% wọ́n bí Christian ni wọ́n. I have them as a friend tó jẹ́ Christian. A lo tàdá yẹn a lo gbogbo ẹ̀ so it is not like it's not an Islamic dressing. Arabic culture ni kì í ṣe Islam ló ní ẹ kì í ṣe Islam ló ní aṣọ. Islam ò mú aṣọ wá. Islam ò mú kí ni o kò mú aṣọ wípé aṣọ báyìí ni kẹ́ ẹ máa wọ̀. Islam ò mú wá. Arabic aṣọ tí wọ́n ń wọ̀ ní culture wọn ni aṣọ wọn ni. Kí wá ló wá dé tẹ́ ẹ ya wèrè nú ẹ̀sìn? Kí ló dé tẹ́ ẹ sórí burúkú nínú ẹ̀sìn tó jẹ́ pé àárín ara wa tá a jọ jẹ́ ọmọ Yorùbá ara wa a lè fúnra wa nísìnyí because of this religion. Islam ò mú aṣọ wá o. Bí Islam ò ṣe mú orúkọ wá náà ni Islam ò mú aṣọ wá. Bí Islam bí kò ṣe mú orúkọ wá náà ni Islam ò mú aṣọ wá. Ẹ má gbé tí ò ṣe àṣà tí ò ṣe tilẹ̀ Yorùbá ẹ má gbé wá sáàrin ilẹ̀ Yorùbá. Ìbẹ̀rẹ̀ ogun lèyàn máa ń mọ̀ èyàn ò kí mọ ìparí ẹ̀. The way tẹ́ ṣe ń gbé Islam ó ti ń fọ́ ó ti ń wó because ẹ̀sìn tó bá ti mú wàhálà gbóró gan gbólóhùn aṣọ jàgídíjàgan tó bá ti mú dání irú ẹ̀sìn bẹ́ẹ̀ máa ń padà wá parun ni. Kò sẹ́ni tó mọ ànábì Muhammad nínú gbogbo àwọn tó kọ àdìsí pátápátá. Ẹni téèyàn ò mọ̀ téèyàn ò rí rí ǹjọ́ rọrùn láti kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ káwádé tó kọ́ ọ́ lẹ̀ òdodo ọ̀rọ̀ ni. Òun lẹ gbọ́ yìí. Àwọn tí wọ́n jẹ́ scholar in Islam tá a máa rí wọn pé ránkà dídè sà ránkà dídè àwọn tí wọ́n gbé ẹ̀sìn Islam lórí gangan ẹ̀gbọ́n tí wọ́n sọ. Wọ́n ní kò sí ẹnikẹ́ni tó rí ànábì nínú gbogbo àwọn tí wọ́n kọ hadith á dẹ̀ sọ pé hadith ànábì hadith ànábì hadith ànábì tó yẹ pé tá a bá gbọ́nú hadith ọ̀hún àwọn tó wà ń bẹ náà ẹ̀rù sì bà ọ́. Ṣé gbọ́ báyìí? Ẹ̀yin náà lẹ́ ń tú àṣírí ara yín. Ẹ̀yin náà lẹ́ ṣe kí ni o lẹ́ ń tú àṣírí ara yín torí pé Ọlọ́run bá sọ pé ẹni tó ń bá fẹ́ parun kí ló sọ o ó lóun ó gba ìwà kúrò lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ pé ayé ní mùsùlùmí pápá tá tẹ́jẹ́ lákàtàkì tẹ̀sìn Ọlọ́run ti gbà wá kúrò lọ́wọ́ yín ó gba ìwà kúrò ẹ̀ wá ń takora yín. Ẹgbọ́n sọ àbáyé sọ àbáyé ló sọ o èmi kọ́ ni mo sọ o pé gbogbo àwọn tí wọ́n kọ àdíìtì pátápátá
kò sẹ́ni tó rí ànábì nínú gbogbo wọn. And we believe in it for the past how many years. Adẹ̀bẹ̀rẹ̀ sí ní kà, àkà. Ọ̀nà àdìtìkà sọ pé lóòlì Muslim, alàlè Muslim, àárọ̀ ọ̀dà ló wà máa ń lò. Àdìtìkà náà ló sọ bẹ́ẹ̀. Ẹ wà kó wà, ẹ̀sán ká kó wà pọ̀. Ṣùgbọ́n bèbí ti ṣẹ́jú mo sọ pé we are now think out of the Quran. A rí àṣìṣe, a rí n tó wà ń bẹ̀. Ó lè gbọ́ tí Ṣéèkì Lábíbù sọ yẹn pé òun rí o, irọ́ ò dá o, òun rí o, ó tún gbé báyìí pé òun rí o, àdìtì rí òun rí ń bẹ̀ o. Àwọn ẹ̀yin mùsùlùmí kan tó ẹ tó ń takò pé tí màá yí ìsọ kò yẹ kó tún sọ. Nígbà tí èèyàn rí tó dẹ̀ tó kà á, tí wọ́n kà á tó wá sórí tó dẹ̀ rí pé lóòótọ́ ni tí àwọn wọ̀nyí ń sọ òótọ́ ni, tó dẹ̀ lọ kà tó dẹ̀ bá bẹ́ẹ̀ ẹ tó ní ó ṣe sọ́ta. Ó dẹ̀ ní kàkà kó òun sọ òótọ́, àwọn kan òun sọ fún àwọn kan bẹ́ẹ̀ wá kíní tóun rí yìí o, ọ̀nà wo lágbà tàbí ṣàtúnṣe o. Àtúnṣe ọmọ Yorùbá sọ pé aṣọ ò bá ọmọ yẹ mọ́, ọmọ yẹ yín ti rìn òun ọjà. Ẹ má fi ẹ̀sìn dá ilẹ̀ Yorùbá rú là wá ń sọ fún yín. Ẹ má jẹ́ kí ẹ̀sìn kó gba ìṣe ìwà ìjí ọmọlúàbí, ẹ má jẹ́ kó gbà kúrò lọ́wọ́ yín. Táwa ń sọ ní táwa dúró lórí yẹn pé ẹ̀sìn ọ̀tọ̀ ní ẹ̀sìn, it's a scam. Ẹ̀sìn wá láti wá beautify wa, ẹ̀sìn wá láti wá lékún knowledge wa, ẹ̀sìn wá láti wá sọ wá dolówó, ẹ̀sìn wá láti wá bí kì í ṣe pé ẹ̀sìn wá láti wá divide wa. When we talk about religion, the Islamic religion came to us to divide us, to separate us. Ká bára wa jà, ká dọmọ ya Hausa, ká má gbọ́ra wa yé. That is what religion brought to us. Ohun tí ẹ̀sìn tó mú wá fún wa nìyẹn. Àwọn tí wọ́n kọ àdìtì gan orí ànábì rí, ẹ dẹ̀ gbé sórí gangan. Ẹ gbé sórí ju àwọn tí wọ́n ní gan lọ. Ẹ gbé sórí àwọn tí wọ́n ní lọ. So wá tán àbí ọ̀tán báyìí. Níbo lẹ fẹ́ bá yàrá já? Ẹ ti bá débi kankan o, because àwọn tó ń bá yín fà wọ́n ẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò. Ní Yorùbá ní kìnìkìnì kan ní ẹ̀rí pé lórí burúkú ayé ọ̀run nìyí ẹ̀ sì lè lẹ́yìn. Ẹ̀yin gbàgbọ́ nínú Quran àti Ànábì Muhammad. Ṣùgbọ́n ẹ̀ ló gbogbo tí ń bẹ nílẹ̀ Lárúbáwá. Ẹ wá bí àwọn baba ńlá baba ti wá ṣépè. Àtẹ̀wé àtẹ̀gbò tẹ́ lò nílẹ̀ yìí àwọn baba ńlá baba ti wá ló sì ní ẹ̀sìn gbé wọn sípò ẹ̀sìn ní kí ni Yorùbá ní ẹ̀ lè lẹ́yìn olórí burúkú nìyí. Kílódé mọ jẹ pẹ yẹpẹ Quran, kílódé yóò mọ jẹ Quran, kílódé gba China lọ, tí ìtẹ́ ti nífẹ̀ẹ́ òyìnbó ju ara yín lọ, kílódé gbalẹ̀ Lárúbáwá lọ́kẹ́ lọ́dún síbẹ̀. Èyí wàá mọ gbé àwọn baba ńlá baba ti wá sípè ewé àti egbò táwọn sì fún lórúkọ gbogbo kan tán fún lórúkọ ilẹ̀ ń lò ẹni lékulẹ́ja ẹ láwọn eléwé ọmọ ẹ pé lórí burúkú ni ẹ sọ fún àwọn ìyàwó yín kápò ní lékulẹ́ja àti ewé ọmọ. Ẹ sọ fún àwọn ìyàwó yín kápò ní lékulẹ́ja àti ewé ọmọ táwọn bàbá ìgbé tán pilẹ̀ tó ẹ ń gbé wọn sípè. Olórí burúkú ni ẹ lè lẹ́yìn o wàláhì ẹ lè lẹ́yìn Ọlọ́run bá mọ̀ ilẹ̀ Yorùbá ò sì ní fire fún yín. Ẹdínbọ̀ tó wá tó ti gbé Yorùbá ṣépè àti wọ́n tó ti béèrè pé kí ni Yorùbá ní, kí ni àwọn bàbá yín ní, kí ni àwọn kìnnì kan ní nílẹ̀ Yorùbá tó bá lu ẹgbẹ̀rún ọdún ní orí ilẹ̀ Yorùbá kò lè lẹ́yìn. Tó bá bí gba ọmọ ẹ lójú ayé ẹ ni wọ́n ti máa ṣẹ̀sìn. Kí ló dé wọ́n rán yín sí Yorùbá ni, tí wọ́n rán yín sí ìran wa ni. Tẹ́ bá dé lọ́pọ̀ rẹ̀ dìgbà bòmí lọ. Àwọn bàbá ìpìlẹ̀ nǹkan oúnjẹ tẹ́ ń jẹ oúnjẹ Yorùbá ni, gbogbo nǹkan tẹ́ ń lo Yorùbá ni, gbèrè kọ́ mọ̀ wá máa wọnú sẹ́gbẹ̀ẹ́ yóò máa fi Yorùbá irọ́ lásán Yorùbá level ó sì jó jẹ Yorùbá ó lè lẹ́yìn. Kí ló dé sára yín sílẹ̀ Yorùbá ni. Àwọn ìyá yín bàbá yín wọ́n wà nídìí ilé wọ́n wà di ewé ọmọ wọ́n ń tewé ọmọ wọ́n ń ta lékulẹ́ja. Àtẹ̀gbọ́ ìlú kan nílẹ̀ wa ń báyìí tán láwọn ń ṣe Yorùbá wọ́n sì ń ta lékulẹ́ja tẹ́ ń ta orí igún orí àkàlà orí igbá orí àwo lẹ́ ń pè é. Táwọn bàbá yìí sì pilẹ̀ tó ṣe wàhálà ẹ̀ ẹ̀rẹ̀ gbáyé Lárúbáwá lọ́kẹ́ lọ́mọ ẹ̀ lè má ẹ̀ṣẹ́ má pé lórúkọ Lárúbáwá tí bá ti fẹ́ rà ẹ̀yin wèrè gbogbo kọ́lọ́n kó dó tiwa àdé sinmi fún yín. Ẹ rí àwọn bàbá yìí ni wọ́n pò nǹkan pọ̀ tó ń jẹ́ Yorùbá lónìí tẹ̀yìn wèrè sì ń lò
tẹ̀sí ní kọ́lọ́n kó paná àdẹ́bọ̀rẹ́ kọ́lọ́n kó paná wọn rẹ́ tí ẹ fún wọn ní recognition ara àtọ̀ ẹ sì lọ ọjà ẹ rori epo ẹ rori ẹja tí wọ́n ń pè náà nù kò sí nǹkan méjì tẹ́ fẹ́ pè ń tẹ́ pè náà ní ẹ bá dọjà. Ìlọrin táwọn kì í ṣe ìlú ẹ̀sìn táwọn kì í ṣe ìlú ìbílẹ̀ pé mùsùlùmí làwọn wọ́n ní sọ̀lẹ́kùlẹ́jà nílọrin o wọ́n ní sọ̀lẹ́kùlẹ́jà tí wọ́n ti ń torí eku tí wọ́n sì ń pè ní orí eku náà orí ẹja orí ẹran wọ́n ní ńlọrin wọ́n sì náwọn kì í ṣe mùsùlùmí làwọn ṣe gbogbo tí wọ́n ń lò ṣe lárúbáwá ni wọ́n ti ń lò àbí àáfàá tó mú àdó tó fi séèyàn lápò ṣe ilẹ̀ lárúbáwá náà ló ti rí ẹ máa tara yín bẹ́ẹ̀. Why are we deceiving ourselves? A kàn parọ́ tara wa jẹ́ a rò wípé ara wa là ń tàn á tẹ́ni kankan ẹ̀ ń tan orí ara yín ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti think beyond ibi tẹ́yìn rò pé wọ́n think dé lónìí ẹ̀ sì lè lẹ́yìn gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ pa ìran Yorùbá run ẹnikẹ́ni tó bá ti fẹ́ pa iṣẹ́ tí àwọn baba ńlá wa tí wọ́n ṣe Ọ̀rúnmìlà ní o Ṣàngó ní o Ọ̀ṣun ní o Ọya ní o Mọ́remí ní o Ògèdèngbà gbòòrò ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But tí wọ́n ní impact nílẹ̀ Yorùbá tó yẹ pé ọlá wọn nílẹ̀ Yorùbá ṣe ń jẹ́lẹ̀ Yorùbá lónìí tó wá sọ pé táwọn àbáyé ṣe ò dáa òun náà ní lẹ́yìn gbogbo tó náà bá ṣe àwọn àrọmọdọ́mọ ẹ̀ náà ò ní rí bọ́rọ̀ tí yín náà ṣe jẹ́ nù. Ẹ̀yin náà orúkọ yín ó parẹ́ nínú ìwé ìtàn orúkọ yín ó parẹ́ nínú ìwé ìtàn ìdílé yín ìdílé yín ò ní rántí yín sí nǹkan kan bó ti wulẹ̀ kó wù kẹ́pẹ́ láyé tó torí pé àwa báyìí ni wọ́n ṣe wàhálà tẹ̀yìn wá ń jọ̀rọ̀ lónìí tẹ̀ wá ń gbóríyìn fáwọn ará Saudi Ọlọ́run ní fèrè fún yín ẹ̀yin olórí burúkú gbogbo yìí.